ìtàn history ẹjọ ẹ máa gbọ́ ọdẹ akọ ipasẹ̀ ìtàn ni o. èmi Adérẹ̀mí Rájí Oyèládé ọ̀jọ̀gbọ́n nínú ẹ̀kọ́ lítírésọ̀ àti ìwé kíkọ tí mo sì jẹ́ ààrẹ tẹ́lẹ̀ rí fún òǹkọ̀wé ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Mo fi àsìkò yìí sọ fún gbogbo ọmọ Nàìjíríà pé kí ẹ máa gbọ́ ètò Ipasẹ̀ tí Ayédùn ṣe atọ́kùn rẹ̀ ní ìkànnì Fẹ́yìn 32 FM 94.9 Àjàkẹ́rin Cocoa House ìyẹn nílé àwọn àgbẹ̀ ní ìlú Ìbàdàn. Ire o. Olókùnrin ẹ̀ka alẹ́ o, olóbìnrin ẹ̀ka àṣálẹ́, ẹ̀kẹ́ ojúmọ́ oníkẹ́ àfẹ̀mọ́júmọ́. Bóòrùn bá bẹ̀rẹ̀ sí ní yọ ẹkú ìyálẹ̀ta là á kíra ẹni. Bọ́sàn bá ti pọ́n ganrin tóòrùn ti yàtàrí ẹ̀ka àsán oníkẹ́ àkókò náà. Ẹ wò ó bọ́jọ́ bá ti rọ̀ ẹ kúrò lẹ́ńlá á kíra ẹni. Bọ́jọ́ bá bora ńkọ́ ẹ̀ka àṣálẹ́. Bó bá dòru gànjọ́ ńkọ́ ẹ̀ ń bèrè pé kíkì rẹ̀ náà tún wà kò sí ìtàn bàbá mi ò ní. Ẹ̀kú àjìn ńlá kíra ẹni. Ẹ̀ka àṣálẹ́, ẹ̀kú alẹ́lẹ́, ẹ̀kú àjálẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń láǹfààní àti wò mí gbọ́ mi lálẹ́ tòní. Kódé bá ń là á tà kò tó kódé. Ìran ẹ̀bọ̀yìn ni wọ́n ń ṣe tiwọn ní ẹ̀bọ̀ múbọ̀. Ọpẹ́ ńlá fọba ńlá aláàbò olùṣọ́ wa tí ò já lọ̀lú ẹja tó lọ títí tí ò dénúbú. Èdùmàrè ò já lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ títí tí ò dálẹ̀ odò. Ó ṣe lílọ wa níre àbọ̀ wa náà ire. Àtúnwádé báyìí náà ẹ̀yin olólùfẹ́ wa láyọ̀ àti àlàáfíà. Àkí gbogbo mùsùlùmọ́ jákèjádò àgbáńlá ayé. Ẹ kú dédé àkókò yìí, ẹ kú ọwọ́ ẹ̀ ṣáàwẹ̀ ń lọ. Ààwẹ̀ ọkọ ẹni tí ń gbà á oṣù kan bí ọdún kan. Ẹ̀mí tó bẹ̀rẹ̀ tó bá débi tá a bá dé yìí náà ni ó yọrí rẹ̀, a sì nífẹ̀ẹ́ ìṣọ̀kan tó kù lókè èèpẹ̀. Níwá lẹ́yìn lọ́tún lósì gbogbo wa pátá náà la kí àlólòdì ẹnìkan o. Lórúkọ àwọn aláṣẹ àti olùdarí ìkànnì Adẹ́rìnpòṣónú 32 FM 94.9 Àjàkẹ́rin Cocoa House gbẹ̀ńlẹ̀ Ìbàdàn. Lórúkọ Káyọ̀dé Òbíṣẹ̀san tó ń ti ébẹ̀ Akínlẹ́yẹ, àwọn méjèèjì náà ni ọlọ́wọ́ bọ́tìnì àti amójú ẹ̀rọ wa fún tàókò yìí.
náà ni mo fi ń kí wa káàbọ̀ sórí ètò Ipasẹ̀ fún ti àṣálẹ́ tòní. Apá bí láti máa ń ṣe àgbéyẹ̀wò ìtàngbésí ayé àwọn akọni, àwọn tí wọ́n ti ṣe gudugudu méje ó yàyà mẹ́fà, àwọn tí wọ́n fi omi, iṣan, ẹ̀jẹ̀ ara wọn lélẹ̀ láti má bàa jẹ́ kí ìran wọn àti ìrandíran wọn kó parun lókè èèpẹ̀. Àwọn tí wọ́n làkàkà lórí wípé bóò ni ìran àwọn yóò ṣe máa bẹ̀ lọ títí láéláé. Lórí ètò Ipasẹ̀ láyà àjẹjọ́ lábẹ̀rẹ̀ àtúpalẹ̀ àti àgbéyẹ̀wò ìṣèjọba ààrẹ Látòòsà Aṣúbíàró Agadagudu. Lẹ́yìn tí akọni baálẹ̀ Orówùsì tó ti sósùn ìyẹn ní 1871. Ẹni ó sì kàn òun náà ni ààrẹ Látòòsà. Gẹ́gẹ́ bá a ti pa bìyàbìdún ilé yìí láyà àjẹjọ́ látẹnu bàbá mi olóyè Adéwálé Ajíbọ́lá Ìbíkúnlé Ọ̀tún Balógun Àwọ̀tán. Ṣé ẹ gbàgbé pé mo béèrè wípé bó ni Látòòsà ṣe rìn tó fi jẹ́ pé òun ló kàn, wọ́n sì ṣe àlàyé fún wa. Ẹnu ẹ̀ láwà tí kì í bólówó nú, ibẹ̀ náà láti mọ̀ tẹ̀ ẹ́ wájú orí ọ̀rọ̀ Látòòsà náà la ṣì wà. Ẹ ń béèrè wípé ìgbà wo la gbé àwọn àrọ́mọdọ́mọ Látòòsà wá. Tẹ́ ẹ bá ń tẹ̀lé wa bá a ṣe ń ṣe, ẹ ti mọ̀ wípé nígbà tá a bá fulẹ̀ nínú àwọn gudugudu méje yàrá mẹ́fà àti bí ìṣèjọba akọni tá a bá ń gbéyẹ̀wò bó bá ṣe lọ àti àwọn ogun tó ṣẹlẹ̀ lásìkò rẹ̀, tá a bá ti fulẹ̀ lórí ẹ̀, ìgbà yẹn láwa fi ti àwọn ilé wọn láfi kásẹ̀ rẹ̀ lẹ̀ pé ẹ̀yin náà wá sọ díẹ̀ nípa bàbá yín. Ẹ má gbàgbé pé ojúkò YouTube wa wà ń ṣíṣílẹ̀ 32FM 949 Ìbàdàn, 32FM 949 Ìbàdàn. Bàbá mi olóyè Adéwálé Ajíbọ́lá Ìbíkúnlé, ẹ bá ń kí àwọn aráalé. Tọ́ a tún kí gbogbo aráalé wa tó dé lónìí o. Ní bàbá dé ilé baálé ilé náà làkọ́ kí a kí bàbá wa kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ajé Ògúnmísọ̀. Kábíyèsí o. A kí olórí, a kí gbogbo òṣìṣẹ́ ààfin, a kí gbogbo orí adé, a kí ọrùn lẹ̀kẹ̀, gbogbo baálẹ̀, gbogbo mọ́gàjì, gbogbo yín la kí o. Pàápàá jùlọ ìdílé jagunjagun ìlú Ìbàdàn, a kí gbogbo yín o, kára ó lé o. 32FM 949 Ìbàdàn, Mudashiru Yusuf. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ńlá wa náà ń wò yín lápá abẹ́yẹn. Abíọ́dún Tìjání Ìṣọ̀lá ẹ̀fọ́ ni ẹrù. Ó dúró re ó ta ń dá gidigba. A gba ọ̀dọ̀ rẹ̀ wọlé bàbá ti kú lójú ọjà. Ilé kún kẹ́kẹ́ ni ìran ewúrẹ́ ké. Bẹ́ẹ̀ náà làgùtàn fọhùn kíyàn máa jẹ́ tàwọn àgbàlagbà. Àbídèmí ìfẹ́ olúwa Àyàndìran captain ti alápá bí. Bàbá ọlọ́bẹ̀ ọlọ́wọ́ síbí wa. Ṣẹ́gun Alágbàlá àlè ọmọ akéré Ṣàràfàdíìnì Adékúnlé Ìṣọ̀lá ojú odò Muyideen Adédàmọ́lá Mòró rántí Abdulwahab Ìtànọlá Abdulwahab Daoud Ìtànọlá tèmọ́ ọ̀gá wa Sunday Ààrẹ. Gbogbo apáta náà lájọ wà nínú kulu láṣálẹ́ tòní sátìjọ láǹfààní àti mú ètò Ipasẹ̀ ìtàlẹ̀ tòní wá. Ṣé ẹ ti mú gègé àti tákàdá fọ́nrán káàkan lẹ́yìn kọ́?
ẹja súré tètè bí ìtẹkọ agége károjú ọjà ká lọ kábọ̀ bàbá lọ tá a bọ̀ tá a pọ̀ ṣẹ̀ṣẹ̀ àmọ́ tẹ̀ ẹ́ wájú. ọláyínká lèmi jẹ́ àkórèdé ní bàbá tó bí ńlọ́mọ àpèlé oko àjẹrò ní níjà ayédùn ayéwo òdùn kò ní kàn ó ṣèwọ̀ ká tó fún iṣẹ́ nu ká tó bẹ̀rù jẹ́ ẹ̀lẹ́mbẹ̀wọ̀n ẹ̀kú kalẹ̀. ọ̀rọ̀ àkókò àwọn tí wọ́n tọ́ jọjọ́ ọgbọ́n bíi wípé jẹ́ni tí òróró lè máa yá yìí ló ti rówó yá ìjàpá bá sọ pé ẹ lọ́ọ́ bí kòkó kòkó bá yájú sílẹ̀ ríwo. Uncle Dentist, what are cavities and how does Colgate protect my teeth from cavities? Does it use Kung Fu? No, dear. Most tooth pains are caused by tooth holes called cavities. When you brush daily with Colgate Maximum Cavity Protection, its expert formula locks natural calcium in our teeth and helps protect them from cavities. It's time to upgrade to the world's most chosen toothpaste, Colgate, because Colgate locks calcium in. Keeps cavities out! Colgate is recommended by the Nigerian Dental Association. níbo ló ti rí àwọn orin kìrìsìtẹ́nì ìgbàanì tó fi ń ṣaranidì. aláìdákanmọ̀ ìyẹn ni pé o ò tí ì gbọ́. pé kí ni. pé Délé Adéyanjú ti balẹ̀ sórí ìkànnì fẹ̀yìn ẹ̀ 32 FM 94.9 lórí ètò tó pè ní orin ìgbàanì. lọ́jọ́ wo wá nìyẹn. ní gbogbo ọjọ́ Sunday ní dédé aago kan ọ̀sán sí 3 ọ̀sán 1 PM to 3 PM wákàtí méjì gbáko lẹ́ẹ̀fì máa jẹ̀gbádùn orin ìgbàanì pẹ̀lú abala tí ó ti máa ṣe àgbéyẹ̀wò orin kìrìsìtẹ́nì ìgbàanì àti tàsìkò yìí tó bá wa rí bẹ́ẹ̀ ẹ pàdé Délé Adéyanjú lọ́jọ́ Sunday ọ̀sẹ̀ yìí lórí ètò orin ìgbàanì aago kan ọ̀sán sí 3 ni o orin ìgbàanì ó máa ṣáná mà. àjọ bàtàrè ń jálálá ọmọ ọba àràwọ̀ ìyálòde àwọn apẹ̀sà ẹ kú etí gbọ́ ipasẹ̀ náà lè tò láti ìkànnì ìfẹ̀yìn 32 FM 94.9 àjàkẹ́rin kòkó àzùgbẹ̀ ńlẹ̀ Ìbàdàn pẹ̀lú olólùfẹ́ yín Ọláyínká ọmọ Akóredé Mr. Yedun àgbà nínú káṣọ̀rin kí ni wọ́n iṣẹ́ ìwádìí lórí ibi ìyanu 32 FM 949 Ìbàdàn ojúpọ̀ YouTube yẹn ó wà ń ṣíṣí ilẹ̀ fún yín ẹ̀fọ́ ní ẹrù bó o ní. ẹ kú lé ilá yàrá lé lójúde ẹ màmá káàbọ̀ mẹ́bí lóye ru ọ̀nà bàbá kò ní ronà tí bọ́ lójú pópó sájẹ́wọ́ gbá ńláda káràkátà tá a bá nídìí ọ̀rọ̀ lájẹ́ ẹ mọ̀mọ́ kó àtọ̀rọ̀ lábẹ́ ní àbá nínú ilé ẹ̀ka alẹ́ ní àbẹ̀hún ẹ̀ka alẹ́ nílé olúfẹ́ àbúrí ọmọ àpàfà owó rẹ̀ mọ́ ọ̀jàjà ògúnwùsì ọmọ ayíkítí ogun ọmọ ti rí ogun ẹ̀ka alẹ́ mo ṣe kábíyèsí láàfin ẹ̀ka alẹ́ nílé olówó òdúró ọmọ ajífẹ́ pẹ́sẹ́rẹ́ ọmọ èpè ọjà ẹ mọ̀mọ́ ká alẹ́ gbogbo ọmọ orí adé olúwo ọmọ ajíbọ́sìn ọmọ alára ọ̀hún ẹ̀ka alẹ́ ẹ̀ka ẹ̀lẹ́ lójúdi Ọ̀yọ́ máa láàfin òjò tí pàṣẹ kẹrẹmọdé ń wọ́n máa ti bá ilé ọba aláìwọlá adépọ̀jù bí ọmọ olúkú ewu mo ṣe kábíyèsí lójú orí bàbá mi sọ láògùn mòde alárí ẹlẹ́yọ̀ wọn máa kẹyọ ẹ̀ka ẹ̀lẹ́ nílùú agbáríjọpọ̀ akọni ìbà àrólé gbogbo akọni tòní látòrí bàbá mi ìbà Ọ̀ṣọ̀run Olúyọ̀lé
mo rí bá mojúbà lọ́wọ́ akọni àkọ́kọ́ ilẹ̀ Ìbàdàn Lágẹ̀lú mẹ́bí ní kọ́kọ́ jẹ́ ìníjàkọni àkọ́kọ́ ẹ̀ka ẹ̀lẹ́ o nílé mọ́yẹ́lòyè òkun Adébánkẹ́fà ìkọ́ ara òde àgbà ẹ̀sìn ọmọ gúnyan tí fòdó bá mi epo ẹ̀ka ẹ̀lẹ́ nílé Olúyẹ̀dùn ọmọ ságìrì lágìrì ọ̀làgìrì gbẹ́dùn bọ̀ à ń lè bọ̀ lẹ́yìn ìjagun tàbí bàbá ńlá bàbá yín lára wájú ẹ̀ka ẹ̀lẹ́ nílé lákàlẹ̀ ọmọ oníjù obì tí sògúlù tù yẹ̀rú ọ̀kínlé ọlọ́fà àmójọ ẹ̀ka ẹ̀lẹ́ ọmọ àbísù ìjó kọ ẹ̀ka ẹ̀lẹ́ o nílé ibà ọ̀sọ̀run Olúyọ̀wọ̀n Olúyọ̀lé àrítẹ́lẹ̀ ọkọ̀ fúlù ara núrẹ́ni ọ̀kànbí ká ẹ̀lẹ́ bàbá mi àrólé ibà ọ̀sọ̀run Olúyọ̀lé àrẹ oníbàlẹ̀ Ìbàdàn ẹ̀ka ẹ̀lẹ́ nílé ọdẹ ńlọ àtàbà àti bí ọmọ méjì ògbè dẹ́nìláyọ ọmọ ayígbìrì kódì olódì ẹ̀ka alẹ́ nílé ọmọlólú ọpẹ́ àgbẹ̀ gbàngúdù fún ọmọlólú olúkàtà ọmọ ọ̀pẹ́kùnrin pẹ́pẹ́pẹ́ ọmọ ọ̀dọ́kùnrin yọ̀yọ̀yọ̀ ẹ̀ka alẹ́ o nílé fìjàbí adé akáni ìmọ́lé fìjàbí babalọ́lá bàbá fi ìjàbí adé mẹ́bí ń bẹ̀ mọ́ tí ń kí hàn akáni ìmọ́lé ọmọ ògìdẹ́kùnrin ẹ̀ka alẹ́ ọgọmọgọmọ kàràkàrà bájà ọmọ àfọ̀ nínígbó balẹ̀ Ìbàdàn òmù ni ẹ̀ka alẹ́ nílé ìgbéró ń gbé ọmọ fọkànláwọ̀ ọmọ akínsẹ̀pọ̀nà mọ̀kànnì tí ó mú abakọ̀ sẹ̀pọ̀nà kàkà láyà ẹ̀ka alẹ́ nílé Olúpòyí ọmọ akájé wọlé lọ́yà bí ọdún ẹ̀ka alẹ́ ọmọ òjìlóru kan rúru ọmọ ọbẹ̀ rírì lóògùn òṣùpálẹ̀ wọn ní oògùn baba ńlá baba yín lọ́ni ọwọ́ baba ńlá baba rẹ̀ bá tó kọ́lọ̀ rẹ̀ ètúnṣe ẹ̀ka alẹ́ nílé Olúgbòde ọmọ mẹ́jọ ọlágbé ọmọ adénípo ọmọ Olúwo òdúró ọmọ ajíbọ́sìn ọmọ alárò wọn àkọ́kọ́ tọ́kọ́ sọ lórí lókè Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ ajíhorosùn ẹ̀ka alẹ́ bàmí Adéwálé Ìbíkúnlé lójú orí bàbá rẹ̀ ni mò ń lọ bá a pìtàn lórí ètò pàṣẹ Ìbíkúnlé olókìyàn àgbààgbà àṣẹ alágbàlá jáàjà bàbá kú ẹjọ́ àgbàlá Ìbíkúnlé tó bí ó tó kó bá bẹ́ẹ̀ lómi lọ àbàgbàlá tó kòkó ó sáré tán alágbàlá ńlá bàbá àjogàn Ìbíkúnlé tó lé aráàrá lọ́hàn ọlárọ̀ hàn lùkọ́ ọ̀gùn sí dáníjà bàbá Ògúnmọ́lá gbàgùn lójú ní bàbá sípa ọlọ́tàlẹ́tù bàbá òsì Ìbàdàn àpèwápọ̀ olórí ìjà ńlá bàbá rọ̀hùsì tí ilẹ̀ kẹrin ọmọ. ẹ̀ka alẹ́ nílé Ògúnmọ́lá làpá ọmọ ẹbí olúdù ugbó kẹrí lójú ogun ọbọ̀sọ̀kùtù kẹmbẹ́rẹ́ bí ìjà ẹ̀ka alẹ́ nílé Ọ̀ṣúndínà bàbá àpáńpá ààrẹ ní àṣẹmọ́dà yìí fún mọ́ Ọ̀ṣúndínà tí ń wé láwà ní rèé kogun lójú òṣùọ̀nà ìlú àtọ́nà gbà ọmọ àtọ́káyà ogun gbé ẹ̀ka alẹ́ o nílé bẹ́yìí òkú ọmọ akéré Mọ́gàjí Mọ́súdì gbọ́lágàdé ọmọ akéré mo kí bàbá mi pé ọ̀ka alẹ́ ẹ̀ka alẹ́ o bí n bá rẹ̀ lé Ògúnmọ́lá yíta mẹ́tù mo kí yín kábíyèsí bàbá mi ará kànmú ìdílé ẹ̀jẹ̀ ọmọ ọlọ́yẹ̀mú yín àjíbọ̀kẹ́ lálẹ́ òní ilé àṣùbíàró agẹdẹgúdù mẹ́bíbẹ̀ náà là ń lọ abòkèdí ẹ̀sọ́ ogun kò mú kó wálé ọkọ ọ̀ṣùnbùnmi kò pakòbọ̀ ọkọ ọ̀bẹ́jì ẹ̀ka alẹ́ ní mẹ̀sí ilé o ẹ̀ka alẹ́ ní mẹ̀sí ọlọ́jà ẹ̀ka alẹ́ ní mẹ̀sí olókè ìpàṣẹ lẹ́tọ̀ oníkàǹkà ẹ̀mú gègé yín oníkọ̀ǹkọ̀ gbogbo yín ó tún ti yá ẹ̀ máa bá wà kálá láyé nǹkan ọmọ akóredé ajá ìjámọ́lẹ́yìn ẹ̀kún sọ́nwájú. ẹ má jẹ́ àgbàgbé pé ojúkò YouTube wa wà ń ṣíṣílẹ̀ 32FM 949 Ìbàdàn bẹ́ẹ̀ tí ń wò wá náà ní kẹ́ ẹ máa share rẹ̀ bẹ́ẹ̀ bá share rẹ̀ títí ẹ má kú òun bẹ́ẹ̀ láì subscribe ìyẹn ní òfin láǹfààní àti jẹ́ kẹ́ ẹ máa mọ̀ bí nǹkan bá ṣe ń lọ aago ìfitórinlétí tá a mọ̀ sí notification bell ìyẹn náà ń bẹ ń bẹ eléyìí tí ó máa sọ fún yín nígbàkúùgbà tá a bá ti pàtẹ ohunkíhun tá a bá ní nínú ṣọ́ọ̀bù wa Fáǹtọ́lá Ọláńṣílé Yusuf Ṣílẹ̀ksì. bíṣọ̀ bá pẹ́ ni ẹnìkan kì í pẹ́ṣẹ́ wọ́n sì pé adédi ẹ̀yìn mọ́ ṣe àgbà ọ̀lẹ ni wọ́n pẹ̀lú wọn bẹ́ẹ̀ adédi iṣẹ́ mọ́ ṣe ọmọ ìyá ọ̀lẹ nírú wọn náà bàbá mi ẹ̀já tẹ̀ wájú ibi àbá kìíní ọ̀hún dé ààrẹ látòòsà ó ti yarí wípé òun ọ̀jẹ̀ baálẹ̀ ààrẹ lòun ọ̀jẹ̀
bí ó bá sì ju gorí oyè yóò tóyè nínú ìṣèjọba tiẹ̀ náà mo rò pé àti tóyè níjẹjọ níbi tí a bá dé ìgbà tí wọ́n ní wọ́n lọ fi ọwá mìíràn ọwá tí Ìbàdàn fi síbẹ̀ tó gèdè gbélé kúrò tí wọ́n fi wá ní wọ́n lọ dá ọwá ń padà síbẹ̀ ìlàdé débi pé Ògbórí Ẹ̀fọ̀n tó kó wọn lọ sí ogun àwọn ọmọlẹ́yìn rẹ̀ tó kó lọ pàápàá jùlọ Sẹ́ríkì àti ọ̀tún Sẹ́ríkì àti gbogbo àwọn ọmọlẹ́yìn rẹ̀ láti ń wá ẹrú tí wọ́n mú tiwọn nígbà rẹ̀ sì pàṣẹ pé ẹ lọ fi ọba síbẹ̀ padà ẹ tó bá ń dà wọ́n láàmú kẹ́ lé wọn kúrò ní kọ́lá pè ní ogun ìdá ọwá padà ní wọ́n lọ ṣe ṣùgbọ́n nígbà tí nǹkan yí bírí a tún sọ níjẹjọ náà bí wọ́n ṣe ní kí Ògbórí Ẹ̀fọ̀n ọmọ bọ̀ wá sílé tó fi ní tí ò fi tètè dáhùn pé tó wọ́n wà sanwó wá lé ní òfìfo ni tó tún fi fẹ́ lọ mú lọ síbi tí wọn ò tún rán wọn gbọ́dọ̀ tún wá rí pé ibi tó mọ̀ tún lọ yìí tó ń bá mọ̀ tún débẹ̀ ìbàlẹ́jọ́ ní ọmọ tún jẹ́ tó láwẹ̀ ní yóò sẹ̀wọ̀n òróhùn lọ́ba tó ikú ń bẹ̀ ló fi darí wálé ṣùgbọ́n gbà wọn á délé tí wọ́n délé Ààrẹ Látòsí àti ìpinnu pé ogun tẹ́ bá tún lọ nísìn òun ò tiẹ̀ ní dánìkan ràn yín lọ mọ́ òun àti làwọn wà jọ máa lọ ìwọ̀n kó tó wá di pé wọ́n wà lọ sí ogun dídé tí wọ́n dé ẹ rí i pé àti sọ bí Látòsí náà ṣe bá Balógun rẹ̀ wí tó bá jẹ́ ipò bá rí ẹlòmíì láti fi rọ́pò rẹ̀ ni kò bá yọkù ní Balógun mo rí i pé kò sẹ́ni tó tún tó bẹ́ẹ̀ torí tí ẹ rí i pé tí wọ́n bá ń ki Àjàyí Ògbórí Ẹ̀fọ̀n yóò náà máa kira ìpè tá a bá yọ ti Ìbíkúnlé Olókè kúrò. bẹ́ẹ̀ bá múná kú olóko àyàfàgbẹ̀ tí ó jọ gẹ̀dẹ̀ bá a bá mú ti Ìbíkúnlé Olókè kú Balógun tí ó ṣe bí Àjàyí Ògbórí Ẹ̀fọ̀n dàgíra ṣe. ó rí i pé kò sí torí bàbá náà alágbára ni òun náà sì gbìyànjú tòró náà dúró gbẹ̀kọ́ ó sì mẹ̀kọ́ lórí ẹlẹ́wọ̀n wa wà ní ààrẹ wa ní dáná kò burú ó ti gbọ́ ṣùgbọ́n wọ Sẹ́ríkì wọ́n tá a pè Sẹ́ríkì tọ́jú pé àwọn ọmọ ẹ̀yìn rẹ méjì iná lọ́wọ́ bá ogun lọ ọ̀tún bógun lọ òsì bógun lọ bí ààrẹ ṣe yọ Sẹ́ríkì Láwọ̀yìn kúrò ní ipò Sẹ́ríkì nù Sẹ́ríkì Láwọ̀yìn náà sì ṣe méjì òun náà lọ wọ́n padà sí ibi oko òun torí gbogbo wọn náà wọ́n ti pilẹ̀ kọ́ látàyè Olúgbòde pé ọba ti ń jagun ó gbọ́dọ̀ ní oko tó máa dá tí ọba ti sógun ọkọ̀ rí oko rẹ ní ọlọ́mọ mójútó tógun bá tún ti dé ó tún máa wá ẹni ò ní jẹ́ kí ìyàn wà ní ìlú ó padà sóko rẹ̀ ẹ rí i pé nígbà tó fẹ́ jẹ Sẹ́ríkì náà a ṣàlàyé ní bí ọ̀sẹ̀ bíi mélòó sẹ́yìn wípé òun àti ọmọ Ìbíkúnlé Ìyàpọ̀ ni wọ́n jọ du Sẹ́ríkì yẹn ṣùgbọ́n torí pé àtìlẹ́yìn àjọgbọ́n ń bẹ fún wọ́n sì tún wá rí i pé Ìyàpọ̀ wípé ọjọ́ orí ẹ̀ tún kéré sí ti Láwọ̀yìn gbogbo eléyìí wá ní oní ààrẹ Látòsí wá ròyìn pé wọ́ Láwọ̀yìn ó dàbẹ̀ pé ọ̀fẹ́ ya òní lọ́kì rárá òsì tó tún fẹ́ ya láìmoore bí bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ wa rántí ijọ́ kìíní pé níjọ́ wọ́n ní kí àjọbọ kú nílùú ìwọ iná ni wọ́n wá rán lọ tí wọ́n ní kó o sin àjọbọ kú nílùú ìwọ sì ní ẹṣin tó tún fi sin àjọbọ kú nílùú ẹṣin tájọbọ gbé fún ọgbọ̀n fẹ́ jẹ Sẹ́ríkì ni aṣọ tó wọ̀ ara àwọn aṣọ tó kó fún ọgbọ̀n fẹ́ jẹ tó wá fìdí ẹ̀ múlẹ̀ pé aláìmoore gbáà ni ọ́ ọ̀dàlẹ̀ ni ọ́. ọ̀ya kúrò nínú oyè lọ́ba fi ní òun lọ́ máa ṣe iṣẹ́ àgbẹ̀ òun nílé ní lábẹ́nú jẹ́jẹ́ lọ́ba kọrí sóko tiẹ̀ ní iṣẹ́ àgbẹ̀ rẹ̀ wọ́n wá pàpà wá yan Ìyàpọ̀ ọmọ Ìbíkúnlé wọ́n wá fi ṣe Sẹ́ríkì wọ́n wá mú Akérédolú ọmọ Róòsì wọ́n wá fi ṣe ọ̀tún Sẹ́ríkì wọ́n wá mú Sólálú wọ́n wá fi ṣe òsì Sẹ́ríkì nígbà wọ́n wá to àárín padà ní ààrẹ wa ní òbúrú ìtókù tó wọ́n ṣe nísìnyí pé ogun tí ẹ bá fẹ́ lọ báyìí àwọn ọjọ́ lọ ni ogun tí wọ́n bá jọ fẹ́ lọ náà ni ogun Adó iná la fẹ́ sọ ní. ìyẹn lógún kejì lásìkò Látòsí ààrẹ Látòsí. ọdún 1873 ni wọ́n ja ogun Adó yìí tó kí ló fa ogun Adó kò sí tó fa ogun Adó ju pé
nígbà tí àwọn kíní wọ́n rán bá látòsà ìlú kan ń bẹ à ń pè ìlú yẹn ní ìlú Ìṣe àti sọ síwájú náà Ògèdèngbé wá nígbà wọ́n ti lé kúrò nílé sà ọwọ́ á ní kò sí tóun ó sì báyìí ju pé ọyá kí gbogbo àwọn ọmọ rẹ̀ gbogbo àwọn ọmọ ogun rẹ̀ tá à ń pè ní Ìpẹ̀yẹ wọ́n wà ń gbé súnmọ̀mí káàkiri gbogbo àdúgbò yẹn gbogbo agbègbè Èkìtì wọ́n ní lókùn táwọn ọmọ gbé súnmọ̀mí wọ̀ wọ́n wá ń gbé súnmọ̀mí káàkiri ìlú kan wà bẹ́ẹ̀ tá à ń pè ní ìlú Ìṣe yẹn ó wà ní abẹ́ àkóso Ìbàdàn gbọ́n wà lábẹ́ àkóso Ìbàdàn ní ààrẹ ní Ògèdèngbé ọ̀sájú kò tí ọ̀ lọ́rùn olówó kó ìlú ó sì mọ̀ọ́mọ̀ láti fẹ́ fi fín Ìbàdàn náà ni tọrọ mọ̀ pàkóso wọn ni ó wá wo tí òun rò pé òun lè ṣe bí Ìbàdàn wá ní ṣé tó fẹ́ ṣe nìyẹn kò burú wọ́n wá rán Balógun jáde lẹ́ẹ̀kan sí àti Àjàyí orí ẹ̀fọn láfìlà wọ́n rán jáde lẹ́ẹ̀kan sí wọ́n ní kó wá jáde lọ wọ́n sì rán Sẹ́ríkì Ìyápọ̀ wọ́n rán tẹ̀lé àti gbogbo àwọn ọmọ ogun wọn kò jáde wọ́n ní tí wọ́n ṣe pé wọ́n sá lọ gbèjà wọ́n lọ gba ìṣẹ̀sílẹ̀ ṣùgbọ́n gbà wọ́n débẹ̀ tí wọ́n débẹ̀ Ògèdèngbé ti gbọ́ ìlú ogun Ìbàdàn nígbà gbọ́lú ogun Ìbàdàn ó rí pé ìjẹ́ wàhálà mi kan ni òun tún fà lẹ́sẹ̀ kò sí méní kò sí méjì kò sí nǹkan kan tí òun fẹ́ ṣe kó wọ́n fi ìlú yìí sílẹ̀ kó wọ́n padà lọ sí ibi tó ń pàgọ́ sí ní ìlú Ìta Ògbólú bí ṣe á kù ní ìlú yìí nìyẹn ó wá padà lọ sí Ìta Ògbólú ìlú kan wà bẹ́ẹ̀ pé nígbà tó fi dúró síbẹ̀ ìlú yẹn ní fi oúnjẹ ránṣẹ́ sí. Bàbá mi ẹ̀jẹ̀ adákan károjú ọjà kábọ̀ ibi abọ́dé ṣe gbàgbé Ògèdèngbé wọn tún ti ń fìràn lára àwọn ìlú tìbàdàn tí wọ́n ti ń ṣàkóso rẹ̀ tí wọ́n ti fi ajẹ́lẹ̀ síbẹ̀ ipe kọ́mọ ṣojú Ìbàdàn ń bẹ̀ lára àwọn ogun tí wọ́n ti jà sẹ́yìn tí wọ́n ti fi gbà bẹ̀ Ògèdèngbé tó ti lọ bẹ̀ báyìí ó fẹ́ kó bẹ̀ Ìbàdàn ti gbọ́ Ààrẹ Látòósà aṣáájú Ìbàdàn lásìkò ìgbà náà ó ti fi Àjàyí Ògbórí Ẹ̀fọ̀n ó ti fi ránṣẹ́ kí wàá ní ó ṣẹlẹ̀ lọ́hùn gangan tó fi wá padà bí ogun Adó eléyìí tí a fẹ́ mẹ́nubà lálẹ́ tòní ẹ jẹ́ àròjọ ọjà kábọ̀ ẹ̀ lẹ́ńbẹ̀ẹ́ ẹ kú ìkàlẹ̀. Ìrìnàjò sókè òkun ti di ìrọ̀rùn pẹ̀lú Best Solution Consulting Services bóyá ká lọ sọ́dọ̀ wọn ẹni tó mọ̀nà ló yẹ ká tẹ̀lé o. Bẹ́ẹ̀ni ìrọ̀rùn gbà ló bá dé o láti gbé ṣiṣẹ́ kàwé àti láti lọ fún ìrìnàjò afẹ́ lókè òkun. Best Solution Consulting Services Limited ló ní kẹ́ ẹ̀ máa ń dààmú kiri mọ́ o. Wọ́n tọ́ni sọ́nà láti gba físà nírọ̀rùn. Wọ́n bá ní ṣètò ticketing àti hotel reservation. Wọ́n ní àjọṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú àwọn ilé ẹ̀kọ́ gíga láwọn orílẹ̀-èdè bíi UK, USA, Spain, Poland, Lithuania, Malaysia, Mauritius àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo akẹ́kọ̀ọ́ ẹ máa yọ̀. Lọ́wọ́ kan ni wọ́n bá yín gba study permit láwọn orílẹ̀-èdè wọ̀nyí. Ẹ ó sì láǹfààní àti máa ṣiṣẹ́ bẹ́ẹ̀ ṣe ń kàwé bákan náà. Best Solution Consulting Services Limited wà ní 18 to 20 Ìsúrú Oṣó layout Sharp Corner Olúyọ̀lé Estate Extension Off Ring Road Ìbàdàn. Telephone 081-124-73981 àti 070-659-71943. Website www.bestsolutionconsult.com. Reredo. Ipasẹ̀ Reredo. Ẹ kú etí gbọ́
ipasẹ̀ ń tẹ̀ iwájú láti ìkànnì Ìfẹ́yín ẹ̀ ibi abọ́rọ̀dé òun náà láti tẹ̀ iwájú Ògùn Adó 1873 lásìkò ìṣèjọba ààrẹ Látòsà nílẹ̀ Ìbàdàn. Bàbá ẹja tẹ̀ iwájú. Nígbà wa ń gbógun lọ iṣẹ́ kan tó wá tún gbéra dìde sí ọ̀dọ̀ ààrẹ. Àwọn Ilé Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ wọ́n ń jà láàrin ara wọn. Ìjà wọn ti pẹ́. Ó ti pẹ́ láti 18 kéré ló ti bẹ̀rẹ̀. Wọ́n wá ń jà láàrin ara wọn. Ifẹ̀ wá rí pé nítorí Mọdákẹ́kẹ́ ń ṣe yìí sápá àwọn ò fẹ́ ká wọn báyìí. Báwo ká àwọn ò bá tiẹ̀ wá ká wọn gẹ́gẹ́ bí ètò ogun tí wọ́n ṣe lẹ̀. Àwọn láti ránṣẹ́ sí Ìbàdàn kí Ìbàdàn wá ṣe àtìlẹ́yìn fún àwọn pẹ̀lú Mọdákẹ́kẹ́. Nígbà wọn wá sọ báyẹn wọ́n ránṣẹ́ sí ààrẹ Látòsà. Ààrẹ ní kò sí wàhálà. Òun ti sọ pé ogun tó wá kàn nísìn àwọn jọ ń lọ ni. Ààrẹ bá gbéra jáde ó tún kọ́ àwọn ọmọ ogun lẹ́yìn. Wọ́n lọ wọ́n dé Ìkúta níwájú Ìwó oko Ìwó ni níjọ́ kankan. Láàrin Ìkúta wọ́n fẹ́ fo odò Ọ̀ṣun. Ó ní àwọn Ifẹ̀ bá tún ránṣẹ́ padà sí ààrẹ Látòsà pẹ̀lú ẹ̀bẹ̀ ibẹ̀ ló ń ṣẹ́ tí wọ́n bá rán dé bá Látòsà tó tún bá wọn pé àwọn ti dàrú àwọn rọ ààrẹ o káàrẹ ọmọ wulẹ̀ wà mọ́ o torí pé àwọn ti rí pé àti Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ àwọn ti wọnú ara wọn kò sì sí ní táwọn lè fi ṣe ààlà tí ẹ bá ṣe ń tọ́ bá gbé àárín àwọn ló lè mọ̀ pé ibi ilẹ̀ Mọdákẹ́kẹ́ mọ́ ni ibi ilẹ̀ Ifẹ̀ mọ́ ni. Àwọn á rí i pé táwọn bá kógun jà wọ́n táwọn tí Ìbàdàn wá Ìbàdàn jà kọjá ààlà débi pé àwọn náà fara gba àwọn òtí ẹ̀ ní mójútó ojú kan. Nígbà táwọn àríwá wá gbọ́ ìyàwó ìlànà kò burú òun gba ẹ̀bẹ̀ yín wọ́n tí ẹ bá ṣe pé ẹ jẹ́ ìlú tí gbogbo wa bọ̀wọ̀ fún tó àgbà ipò orírun ilẹ̀ Yorùbá ni nítorí wọn bá fojú yín rí ọba tí òun kò rí bá torí odidi ààrẹ lẹ gbé ẹ wá dá lọ́nà ní ọ̀nà méjì. Ààrẹ wa rí i pé tó wọ́n wà padà lé lọ́wọ́ fìfò ni gẹ́gẹ́ bí ààrẹ wọ́n á rò pé kí ni àwọn ṣé bá ní gbogbo àwọn ìlú tó wà ní Èkìtì bó ti gbógun lọ nù. Ìgbà tó gbógun lọ lójú ọ̀nà ló ti rántí pé òun kàn fẹ́ lọ kówó ìkógun kó kẹ́rù. Kásárì nǹkan mú padà lé kámọ́ sanwó padà lé. Wọ́n wá rántí pé ìlú wo ló ti yẹ kó wọ́n lọ lọ wá rí i pé ìlú tó wọ́n lọ náà ní Adó iná ni a fi pe ogun yẹn ní Ogun Adó. Ìlú tó wọ́n lọ ní Ogun Adó òun wá rántí pé nígbà kan nígbà ogun Àgbàdo àbúrò òun kan bá ogun Adó lọ tó yẹ pé balógun Adó náà wà lára àwọn tó jẹ́ kí àbúrò wọn bá ogun Adó lọ òun wà lọ kógun jà wọ́n òun lọ fi gbẹ̀san àbúrò òun tó lókun lọ ojú ọ̀nà bí wọ́n ṣe lọ báwọn Adó náà ṣe gbọ́ pé ààrẹ ti ń bọ̀ wọ́n sáré lọ pàdé balógun wọn lọ pàdé ààrẹ àti gbogbo àwọn ọmọ ogun wọn lọ pàdé ààrẹ ní ojú ọ̀nà àwọn pàdé ààrẹ lẹ́nu ọ̀nà wọn ààrẹ wọn àwọn ò lè bọ́ ọjà apá àwọn ọ̀ka kò sí nǹkan táwọn ó ṣe gbogbo tó bá fẹ́ ṣe àwọn ti ju sẹ́lẹ̀ màgbà táàrẹ náà sì ti rí pé kò sí agbára kankan tí wọ́n lè ṣe ń tòótọ́ tó sì pápá àwọn ọ̀ka bí wọ́n ti kó gbogbo wọn pátápátá nìyẹn. Ìgbà wọn kó wọn wá kó wọn débi ìpàgọ́ níbi tí ààrẹ pàgọ́ sí ẹni tó wá jẹ́ ọba wọn ó wá múra ó kó àwọn ìjòyè tó ṣẹ́kù aládògbà náà ó kó àwọn èèyàn tí ó ṣẹ́kù àwọn ọmọ ìjòyè rẹ̀ tó ṣẹ́kù láti lọ sí ìpàgọ́ ààrẹ wípé kó ṣàánú àwọn ò lágbára kankan kó mọ̀ tú ìlú mọ́ àwọn lórí. Ìgbà tó dé pàgọ́ inú ààrẹ dùn pé ọba aládé ni ẹ sì rí i pé gbogbo látìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ ogun wọn náà ọba aládé wọ́n fún ní ọ̀wọ̀ rẹ̀ jagunjagun wọ́n fún ní ọ̀wọ̀ rẹ̀ àwọn ìyàwó jagunjagun náà àti ìyàwó wọn fún wa ní ọ̀wọ̀ wọn tó wá rí i pé ààrẹ wá ẹsẹ̀ wá rántí pé ìyàwó òun kejì ọmọ Adó ní í ṣe òun gbogbo ọ̀nà kọ́nà tóun ọba mọ̀ tóun bá fẹ́ rí kópa ojú ìyàwó wọn mọ̀ pé ìlú àná òun ni òun ti gbàgbé wípé òun ò gbọdọ̀ kó wọn ní ẹrú mọ́. Nígbà tí wọ́n dé ọ̀dọ̀ ààrẹ tọ́ba wọn débẹ̀ wọ́n rí àwọn ìyàwó olórí ọba àtìyàtọ̀ kó káàkiri wọ́n fẹ́ẹ̀ tó 30 ni ààrẹ yọ̀ǹda fún Aládó
pé kó máa kó wọn padà lọ ó sì yọ̀ǹda àwọn ọmọ wọn náà fún wọn àwọn ọmọ bíi ọmọ ọba káàkiri àtọmọ baálé àti gbogbo ẹ̀ tí wọ́n rí wọn lọ bí 50 sí 40 wọ́n yọ̀ǹda rẹ̀ fún wọn àti gbogbo àwọn ìjòyè abẹ́núyẹ̀wò baálẹ̀ ní ìjòyè ọba ní tí wọ́n mú tí wọ́n ti kó lẹ́rú ó yọ̀ǹda gbogbo rẹ̀ ó yọ̀ǹda rẹ̀ fún wọn wọ́n wá kó nígbà tí wọ́n wá rí báyẹn wọ́n wá ní gẹ́gẹ́ bí tóun ti ṣe kí ọba má fi ojú aburú wo òun wọ́n wá ní kí ọba lọ padà sí orí ìtẹ́ rẹ̀ kó gún wà sáàyè rẹ̀ wọ́n wá fún ọba ní ẹṣin kan wípé kó máa fi sọlá gẹ́gẹ́ bí àna òun tí ó jẹ́ ó sì tún fún ní aṣọ ó sì tún fún ní ẹrú 3 bí wọ́n wá rí ibi ààrẹ wá padà wá sí Ìbàdàn láyọ̀ àtàlàáfíà wọ́n wá lùlù àjàṣẹ́gun wọ ìlú Ìbàdàn ní Ògùn Àdó ó sì lọ ti ẹ̀mí. Alhaji wa Isiaq Adémọ́lá Alórí ààrẹ ẹgbẹ́ ọ̀dọ́ nínú ọjà Agbeni Ògùnpa ìlọsíwájú ọjà ló jẹ wá lógún. 32 FM 949 Ìbàdàn ojúpọ̀ YouTube yẹn wà ń ṣíṣí lẹ̀. Ògùn Àdó 1873 bàbá eléyìí tó ṣẹlẹ̀ lógùn Àdó yìí kí ni àpèyìndà rẹ̀ ṣé kò bí ọ̀tẹ̀ láàrin àwọn olóyè ààrẹ ṣé kò bí ọ̀tẹ̀ láàrin àwọn tí wọ́n jẹ́ ọlọ́lá bí àpẹẹrẹ akọnibìnrin Ẹfúnṣetán Aníwúrà tó jẹ́ pé àwọn ni wọ́n máa ń kún ṣèwúrí fún wọn kó owó lẹ̀ kọ́rọ̀ lẹ̀ lọ mójútó wọn lójú ogun àbí Balógun gan-an tó jẹ́ pé òun ni Balógun lásìkò ààrẹ Látòósà kí ni àpẹ̀yìndà Ògùn Àdó yìí gan torí ogun yóò ní láríjà báwa tanra wa lókun kí wọ́n lápẹ̀yìndà rẹ̀ kí ló bí fún ààrẹ. ẹni tó bí ọ̀dà torí ó tún kù ogun kan náà ẹ rí i pé ń bẹ ni ọ̀tẹ̀ ti ń wọlé bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀tẹ̀ ń wọlé bọ̀ nígbà bá wa ń wú ọ̀tẹ̀ yẹn á wà rí i torí nígbà wọn ti Ògùn Àdó dé wọ́n tún lọ jagun Èmùrè Èkìtì náà ni wọ́n tún lọ jagun Èmùrè hùn ṣùgbọ́n nígbà wọn fẹ́ lọ jagun Èmùrè hùn wọn wà jẹ́ kí Balógun ọ lọ mọ́ wọ́n wá rán Sẹ́ríkì Ìyàpọ̀ àti Ìlọ̀rí ọ̀tún Sẹ́ríkì ọmọ Ògúnmọ́lá wọn ni wọ́n wá rán lọ sí ogun yẹn wọ́n wá rán Olúpòyí tẹ̀lé wọn pé torí wọ́n ti rí pé àwọn ọ̀dọ́ méjì làwọn ránṣẹ́ alágbára sì ni àwọn ọ̀dọ́ méjèèjì wọ́n lè máa tara wọn lẹ́nu tó bá di ojú ogun pé kí la fẹ́ fi jura wa lọ wọ́n wá rán Olúpòyí ìgbà náà ni Olúpòyí sì jẹ́ bàbá àṣàlẹ̀ wọ́n wá rán tẹ̀lé wọn pé Olúpòyí ọjọ́ orí rẹ̀ ó ju ti gbogbo yín lọ gẹ́gẹ́ bí àgbàlagbà tí wọ́n lè máa gbọ́rọ̀ sí lẹ́nu gbogbo wọn náà sì gbà pé àwọn ọmọ gbọ́rọ̀ sí ní lẹ́nu ìníwé lọ ogun ti Èmùrè yẹn ìgbà wọn wá tí ogun Èmùrè dé wàhálà wá bílẹ̀ kí ló tún wá bí wàhálà tọ́tẹ̀ wá fi wá yọjú gangan torí ibi orí Látòsà gan àti àṣẹ̀fẹ̀ dédàjì ni torí níbẹ̀ náà ni ogun tó parí gbogbo ogun nílẹ̀ Yorùbá tí wọ́n jà fún odidi ọdún 16 orí rẹ̀ náà ni tó ṣùgbọ́n bí ọ̀tẹ̀ ti ń bẹ̀rẹ̀ ni ogun kan wà ń bọ̀ ní ọjọ́ iwájú tá a sọ ní ọjọ́ mẹ́jọ tá a bá sọ̀rọ̀ ogun yẹn ń bẹ̀ lẹ́tí a rí ọ̀tẹ̀ tó wọlé gan-an tí ó kọ́ yìí sí Ògbórí Ẹ̀fọ̀n tó Ògbórí Ẹ̀fọ̀n fi sọ pé ìdáná kò burú àwọn ẹ̀yìn Ìbàdàn àwọn ò ní jagun tí ààrẹ Látòsà ní Balógun ń bọ̀ láti Ifẹ̀ tọ́lọ mú Balógun míì wá láti Ifẹ̀ pé ní ọ̀lọ́ bó ń ja ogun ṣùgbọ́n Ọlọ́run fẹ́ yọ tí ẹ bá rí pé Ìbàdàn kan rò pé àwọn gbọ́dọ̀ tẹ̀ pẹ̀lú tí ń ṣẹlẹ̀ yìí ṣùgbọ́n àpẹ̀yìndà rẹ̀ tó bá di ijọ́ mẹ́jọ àwọn àwa máa sọ gbogbo eléyìí torógun náà ni ó tún bí wàhálà láàrin wọn àti òun àti Ẹfúnṣetán náà ẹ rí i pé bàtà sọ tán Ẹfúnṣetán yàtọ̀ sí àlò tí wọ́n fi ṣe fíìmù tí wọ́n sọ a ní Ẹfúnṣetán tó bí ni pé ààrẹ ti gbé pé tí àwọn bá ti ogun tí òun lọ èdè Abẹ́òkúta lókun tóun ó kojú ogun sí ọmọ Abẹ́òkúta sì ní Ẹfúnṣetán Aníwúrà ó sì jẹ́ ìyálóde nìbàdàn lómi àbínẹ ló fi wá ẹ̀sùn kàn sí Ẹfúnṣetán lẹ́sẹ̀ wípé òun togún bọ̀
kọ̀ wá pàdé òun lọ́nà tó òun tó kú dé kọ̀ rán àwọn wá kí òun nílé ó tún yẹ kíní kan kò ṣe gbogbo ẹ̀ tó fi ka ẹ̀sùn sí tó fi wá fi rán àwọn tí wọ́n pa Ẹfúnṣe tán tó fi rán sí i tó bá di ijọ́ mẹ́jọ gbogbo ogun tó kù tí a tún sọ lásìkò ìṣèjọba ààrẹ Látòsà ká tó wá bọ́ sí ogun Kírìjì gan torógbó sì kù ó kó ogun Òmùrè ó kó ogun Jálumi. bó ti jẹ́ pé Látòsà bẹ̀rẹ̀ rẹ̀ ní ló parí ogun Kírìjì. ní Mọ́tàláì Abdulwasi Akóredé Arívalò Abídèmí 32 FM 949 Ìbàdàn ojúkò yẹn wà ń ṣílẹ̀ fún ẹ̀yin olólùfẹ́ wa láti darapọ̀ mọ́ wa. ẹjá ṣe ojú òpó lẹ̀ fún àwọn aráalé nígbà tí àsìkò rẹ̀ ti yọ lálẹ́ yìí wọ́n rò pé ó tójọ́ méjì jọ́ mẹ́ta àkókò rẹ̀ yọ. 070 55 000 949 0705 5000 949 àwọn tó mọ nọ́mbà yẹn wọ́n mọ kí káàbọ̀ ni pé ó mọ̀ tó káàbọ̀ sókè èèpẹ̀ ó ti lọ ìsinmi ọlọ́jọ́ gbọ́rọ̀gbọ́ ẹ máa ṣílẹ̀kùn fáwọn tó bá fẹ́ wọlé. hello ẹ káalẹ́ o orúkọ yẹn àti ibi tí ẹ ti ń pè. Ìlọ́ra Ìlọ́bẹ̀ ilé iyán. ẹ má bínú àkókò wa ni kì í tó ọ̀dà Ọlọ́run ṣọ́ wa á tẹ̀ iwájú náà ní. ọmọ ìlú yín náà Látòsà. 0705 5000 949 bóyá a ní ìbéèrè kan àbí ìkejì tá a fẹ́ béèrè nípa ohun tá a gbéyẹ̀wò lálẹ́ tòní ẹ má jẹ́ kí kìkìdá gbádùn yín nìkan ẹ já béèrè bóyá ní nítorí wa lójú ó lè má jẹ́ nípa ogun talẹ́ yìí bí àwọn tá a ti sọ sẹ́yìn àbáwọn tá a ti mẹ́nubà gan. ẹ̀rọ ẹ káalẹ́ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti pè. à ń gbọ́ yín. ẹ ṣeun bẹ́ẹ̀ni ẹ ṣeun adúpẹ́ o àmín a lè máa bá ẹ̀yin náà bàbá ti ń mú un wá. ipasẹ̀ náà lètò ìṣèjọba ààrẹ Látòsà ńlẹ̀ Ìbàdàn ìtẹ̀síwájú rẹ̀ orí ẹ̀ náà la wà tá a sì tún máa tẹ̀síwájú ní ọjọ́ mẹ́jọ. Ogun ìdáwọ́wá padà ní ààrẹ fi ṣíde ní 1871 1873 láwà yìí ogun Adó òun náà ni wọ́n tún lọ. 0705 5000 949. Hello ẹ káalẹ́. Hello. Ẹ má wulẹ̀ tá ice cream ààrà ilẹ̀ tíṣù. Hello ẹ káalẹ́. Orúkọ yín àti ibi tí ẹ ti pè. À ń gbọ́ yín. Bàbá ń dáhùn. Àmì àṣẹ. Àmì àṣẹ o. Ìwòrókò Èkìtì ó dà ó dà àmì Ìwòrókò Èkìtì wọ́n ní àwọn fẹ́ ká bá ìtàn yẹn débẹ̀. ìtọ́ ń ṣẹlẹ̀ ni pé gbogbo àwọn ìlú náà kọ́ láàmú fi gbogbo dárúkọ
kọ́mọ́dà bíi pé bóyá à ń ṣe àǹtàbùkù ìlú kan yóò ṣe pé òótọ́ ọ̀rọ̀ ọbẹ̀ là ń fàyọ ìbánú ìwé tí ó jáde òun gbogbo kọ tó bá jẹ́ kà níwọ̀ ẹ̀hún ní nǹkan wọ kan kò ní ṣe pé bóyá à ń sọ sórí afẹ́fẹ́ pé ìlú báyìí. kọ́mọ́dà wíwà tá a tún ṣe ojú ọgbẹ́ tó ti sán àbá a tún fẹ́ máa fi oró sínú àwọn èèyàn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà n tá a gbọ́dọ̀ gbàgbé ò ní ìtàn àwọn tí wọ́n fẹ́ kí àwọn èèyàn ó tètè tán lórílẹ̀ àwọn ni wọ́n kó ìtàn lẹ̀ ní pé nígbà tí wọn bá sọ tẹ́ ẹ̀ bá mọ̀ tán yín tẹ́ ẹ̀ mọ̀ bí tẹ́ ẹ̀ ti wá tẹ́ ẹ̀ mọ̀ bí tẹ́ ẹ̀ ti ń bọ̀ so ẹ ṣe mọ̀ wípé ìwà lórílẹ̀ èèyàn gan kò fẹ́ já mọ́ àwọn kan ṣùgbọ́n àti adúpẹ́ pé wọ́n ti padà dá padà bó tilẹ̀ jẹ́ pé ó lè mọ́ dàbí ìtàtẹ̀yìnwá ó lè mọ́ dàbí ìtàtẹ̀yìnwá ẹ̀rọ ẹ̀ka alẹ́ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti pè eléyìí yàtọ̀ bẹ́ẹ̀ bá ti wọlé tẹ́ ẹ̀yìn rédíò yín lẹ̀ àbí tẹ́ ẹ̀ pa ó di jíjánu hello orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè olóyè Kàbírù látọjọ́ à ń gbọ́ yín o ẹ máa ṣe o àṣẹ o lórí ẹ láìpẹ́ láì jìnnà àmì àṣẹ ẹ ṣe o àṣẹ o 070550949 a ní ká fún yín tán lálẹ́ tòní ni ó ti tójọ́ méjìjọ́ mẹ́ta bí ọba tí ìkádùn gan tá a ti láǹfààní àti gba ìpè nítorí bí àkókò wa bí ti mọ́ ń gbé. hello ẹ kálẹ́ hello orúkọ yín àti ibi tẹ́ ẹ ti pè. Sharafdin láti ta mẹ́rin tí ó yà à ń gbọ́ yín ẹ ṣé o àmín bẹ́ẹ̀ tí ń kí àlàwà náà ń kí yín ká dúpẹ́ lọ́wọ́ ẹni torí ni tó mọ́jú ọgọ́rọ̀ èèyàn ni wọn ò wo bí tá a wà 32 FM 949 Ìbàdàn ẹ̀lú ẹ kálẹ́ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti pè kí lẹ pé Alimi Malik látojú orin àkóbọ̀ à ń gbọ́ yín. ẹ ṣeun wọn náà ní káwọn kí wa ni kó jẹ́ ìtàn tó ṣe pàtàkì tó wúlò nílẹ̀ Ìbàdàn. ẹ já wo ìpè kan sí ká mọ̀ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ já wo ìpè kan sí ká mọ̀ lọ wẹ́rẹ́wẹ́rẹ́. ẹ̀lú ẹ káalẹ́ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti pè. kí ẹ pé Oyèdèmí Ṣẹ̀fíù látọ̀yọ́ wọ́n ní ọmọ ìlú wo ni látòòsà. ọmọ Ìlọ́ra ni. Ìlọ́ra bẹ́ẹ̀ ni Ìlọ́ra ni. Ìlọ́ra ìlọ́bẹ̀ ilé yan. láti Ìlọ́ra ló ti gbéjà dìde lẹ́ẹ̀bàdàn. ṣáà ti dáhùn béèrè yín. ti dáhùn rẹ̀ wọ́n ti lọ. a ní láǹfààní àti gba ìpè kankan mọ́ torí àkókò wa. bàbá ẹ dágbére fáwọn ará ilé ẹ fi nọ́mbà yín náà ta kọ́mọ bèrè tó bá kù lẹ́yìn tó. a fi àsìkò yìí sọ fún gbogbo ilé pé etí tẹ́ fi ń gbọ́ etí yín ò ní di òkú. àṣẹ o. lágbára Ọlọ́run àátún jọ pàdé ní ọjọ́ mẹ́jọ fún ìbéèrè míì tàbí ẹ bá tún ní ọ̀rọ̀ míì tó fẹ́ béèrè nọ́mbà tèmi ní 08069694716 08269694716.
ẹ já máa lọ sí ọ̀dọ̀ engineer Daoud Abdulwahab Ìtànọlá kó bá a dúpẹ́ gbígbọ́ tí àwọn èèyàn tí wọ́n gbọ́ wà lálẹ́ ètò ní. a fi ohun odó fún odó, a fi ohun odò fún odò, a fi ohun ọlọ fún ọlọ, a fi ọpẹ́ fún Elédùmarè ọba, ọpẹ́ fún ẹ̀yin olólùfẹ́ wa àti ẹ̀yin olùgbọ́ wa lórí ètò Ipasẹ̀ ní ìkànnì Adẹ́rìnpòṣónú 32 FM 94.9 Àjàkẹrin Cocoa House Dùgbẹ̀ Ìbàdàn. Àdúrà mi ni wípé a ò ní fèyí ṣàṣemọ láṣẹ Èdùmàrè. Orúkọ tèmi ní Abdulwahab Daoud Ìtànọlá. Adúpẹ́ gbígbọ́ tí ẹ̀ ń gbọ́ wa. ìpàdé àwa àti yín wẹ́rẹ́wẹ́rẹ́ ó di aago 3 ní òru níbi tá a ti máa tẹ̀síwájú òru 20 ó ń tán lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ìdákejì ó tún tẹnubodò. a pàdé lágbára Ọlọ́run lórí ètò wa tá a pè ní iṣẹ́ ládá àtèmi àti àwọn ikọ̀ mi bẹ́ẹ̀ tí wọ́n pàdé wa. ṣé ẹ ti ń gbáradì fún mẹ́wàá àgbẹ̀yìn? ẹ jẹ́ á gbìyànjú ká lè rí tiwa mú ń bẹ̀. ìwọ̀nba ìgbìyànjú rẹ látẹ̀yìnwá túbọ̀ jẹ́ ó tún lékún sí i. títí ọjọ́ mẹ́jọ tá a tún láǹfààní àti pàdé lórí ètò Ipasẹ̀ tá a máa tẹ̀ wájú níbi tá a bọ́rọ̀ dé láṣálẹ̀ tòní nípa ìṣèjọba ààrẹ látòsà nílẹ̀ Ìbàdàn. lórúkọ àwọn ikọ̀ mi náà ni mo fi ń kí wa wípé ẹ kú etígbọ̀ wa ẹ kú ìfẹ́ àní súra wa láṣẹ Èdùmàrè. 08169531319 08169531319 apá àbí tẹ̀sí lè bá ayédùn sọ̀rọ̀ lẹ́yìn ètò nìyẹn. títí òru láago 3 tá a tún máa pàdé òun ayọ̀ lásán ó dìgbà kan náà.